kí ló dé tẹ́ ń sáré wọlé onílé. ẹ wo màmá kì í ṣe pa sáré wọlé o ọmọ yín Àbẹ̀bí bó ṣe sáré wọlé ni ẹ sọ fún kó ṣe bẹ́ẹ̀ fi sùúrù kó sáré bọ́ta padà. kí ló ṣe fún yín. ṣèbíjà kékeré kan ló ṣẹlẹ̀ láàrin Àbẹ̀bí àtàbúrò mi ká tó wí ká tó fọ̀ ó ti mú òkúta àfi ipá o lórí àbúrò mi orí rẹ̀ ogun tó báyìí bẹ́ẹ̀ lè jẹ́ ṣe sùúrù. ẹ pé bóde o káwọn náà gbàkà bó tiẹ̀ jẹ́ kínkínní lára rẹ̀. ẹ pè jáde. ẹ wá ṣe sùúrù ẹ má jà ṣe bá wọn ẹ má fi dìkun dégun ẹ dákun ẹ̀yin ń tẹ̀sẹ̀ rí ìsìn ni pé ọmọ tí nǹkan ṣeun ẹ bá ń gbére ilé Fájọbí ẹ pé mo ní ọmọ tọ́jú rẹ̀. ẹ pẹ́ jáde jàre. ẹ ṣe sùúrù ẹ já tọ́jú ẹni tí nǹkan ṣe náà bẹ́ẹ̀ bá gbé débẹ̀ ẹ wí fún Fájọbí pé mi náà ń bọ̀ nísìn iye kí iye tó wù kí ó ná wọ́n wà fún lówó rẹ̀ ẹ dákun. ṣé ń tẹ̀sán náà nù ni. ẹ já tọ́jú ẹni ẹ já tọ́jú òun náà ẹ káre o ẹ dákun. kí ló dé tẹ́nu yìí sí lára afọ́kẹ́ẹ̀mù rẹ̀ náà. tọrọ rẹ wá dàbí ojoojúmọ́ lẹkùn àpọkọjẹ kí ló mú ọ tó mórí mu bọ́ọ̀dẹ ní àyìn mórí ọ bọ́ọ̀dẹ abẹ́ẹ̀rí gbogbo bímọ ayé ni wọ́n ń gbàdúrà kọ́ mọ́ ó dùn wọ́n nú kàkà kí wọ́n ó dùn mí nú ẹjọ́ àti wàhálà ló ń kó bá mi lójoojúmọ́ kí lọmọ ọlọ́mọ ṣe fún ọ tó fẹ́ gbẹ̀mí rẹ̀. àìfẹnumẹ́nu àìfètèmétè torí ọ̀la ló jẹ́ ń bá a wí. níwọ̀ yìí ọ̀ọ́bá yàn wí bẹ́bí wọ́n ní ẹni tí ó bá kọ́yàn yóò kọ́kọ́ kọ́ra rẹ̀ ẹni tí ó bá fọ̀lú mọ́ yóò kọ́kọ́ fọ́ra rẹ̀ mọ́ tí ó mọ̀ yéké ṣé ìbàjẹ́ ara tiẹ̀ gan ṣó ṣe é kó tán. bó tójú akátá tèmi bá wá léwo ṣé ẹnu ríru adìẹ àbúrò àyìnkẹ́ ló wá tọ́ sí bí kì bá ń ṣe wípé mo ro tọ́lọ́hún. bó bá ro tọ́lọ́hún ńkọ́ mo bí ọ léèrè bó bá ro tọ́lọ́hún ọba pa àbí bẹ́ẹ̀ kọ́ ó dáná ó yá wọ́n lọ rè pa mo ti yẹ̀bá fún ọ kọjá kọ́ lọ rè pa o lọ rè pa lẹ́rọ̀ o kọ́ wá rí n tójú apààyàn mọ́ rí. Elédùà ó wá sí ṣàánú mi. Àbẹ̀bí kò tí ì lọ ni. ẹ wò mo ní kí n jẹ́ kóhun ìrọ̀lẹ́ kí n tó máa lọ ni. ọ̀rọ̀ ọ̀hún sì pọ̀ lóòótọ́ o. àmọ́ bí n bá ti ṣe ohun tí mò ń ṣe ìtàn èmi ń lọ nìyẹn. èèyàn ò dáa bẹ́ẹ̀ wá dákun ọkọ mi ọ̀rí lílọ tán ń lọ ìbáyìí mọ̀ báyàn jà lọ́hùn-ún kódà kéèyàn tọ́ ọ ń jà ìwọ wí fún ọ pé ọba tìjà wà sọgbọ́n. Màámi mo ti ní ẹ lọ fọkàn balẹ̀ Àbẹ̀bí tòní ó ti yàtọ̀ sí tánù ṣé ẹ rí bí mo ṣe ń lọ jẹ́jẹ́ ni mo ń lọ mi ò bá yàn jà. kárí ọkọ mi bí mo ti fi ọmọ ṣe náà nù ọ̀kàrẹ bàbá sì ti lọ ajé ò wà ó pawó kò sì ní pawó ẹjọ́ kárí ọkọ mi. ọmọ mi ní kí láti aládé. Onílàjú ọ̀sán. ìlà sí mi à ìmọ̀ bá di bí mo sùn. Onílàjú ọ̀sán. ìmọ̀ bá di bí mo sùn. ẹ̀rọ sùn ẹ̀ mọ̀ ń gbẹ o. ọmọ mímọ Àbẹ̀bí ọlọ́sàn. padà wá. ńlẹ́ àlàdé. eléyìí ló fẹ́. ní máa pè é. Àbẹ̀bí láàrin èmi àti ẹ ogò ní ẹ o. ọyà lẹ́nu ọgọ tó o bá gọ̀ ni mo wá ń bọ̀ bó ṣe ọlá ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń lọ báyìí ibi tí mo ti ń fọṣẹ mò ń yọjú wò ọ́ sọ wàá sọ pé bí mo ṣe ga tó yìí tí mo nà tó yìí ọkọjá ọ̀rí mi kò wá sí ẹ̀lẹ́ ń bẹ́ ń wo kò sí ẹ pẹ̀lẹ́ o kódà ìwà àgọ̀ ni ìwà òpònú ni ìwà ọ̀dẹ̀ ni ìwà amukun mẹ́kọ̀ọ́ ni. Aládé
kò dẹ̀ wá ṣe mí bí ìjà lónìí o àti pé màámi ti ní má jà. ẹni tó ní ọmọ jà kà yẹ ìyá rẹ tó ní ọmọ jà kà yẹ wọn ibi tó ti ń bọ̀ lọ́hùn kà yẹ wọn àwọn tó ń rè bá kà yẹ wọn ìwọ tó fẹ́ jà kà yí ọ èmi tí mò ń bọ̀ sọ̀rọ̀ náà kà yẹ mí gbogbo wa kà yẹ wá. Aládé kí ni. tó o bá ń fegun ṣeré má fòrò ṣeré o. àmọ́ yerú rẹ tá a ti padà nù tá a ní èmi gangan lóró ọkùnrin lóró. olórí ibú ni ẹ. Aládé kì í sì fẹ́ jà. bó o ṣe fà mí. wàláì kò ṣe mí bí kí n jà. Aládé. má bá mi fùkù mi má bá mi bí fùkù tó iná nǹkan lùjà mọ yerú. ayé ò gbẹnu rẹ olórí ibú ni ẹ. tán bá bí ìyá rẹ àti ìyá bàbá pẹ̀lú gbàgbà ìyá alákùn rẹ dáa bó o ṣe gbá mi létí lẹ́ẹ̀kan ìwọ gbá ẹ lẹ́ẹ̀kejì. ẹni tí ó lú ọ̀pá ló ń wá ẹ̀wọ̀n olóṣì olórí ikú ọmọ orí rádaràda. olórí ikú àdàbí ká ní mo lè dán ọmú ló kù ọlọ́run ìjà láàrin mi àti ẹ. ẹni máa pẹ́ lòun wá bí ilẹ̀ ráyè tiẹ̀ olórí ibú. ìyá yín náà sọ pé àwọn bímọ báwọn olórí ikú ọmọ èmi ni mò ń fọṣẹ mi jẹ́jẹ́ ó sì wọ́ wá pa mí lẹ́kùn lórí ikú ọmọ. ajọ́ ti ẹ̀ lé. àmọ́ tán àlàdé ẹlẹ́tẹ̀ẹ́ nítorí máa fọṣẹ mi jẹ́jẹ́ mo tún kóyà jẹ́ra mi àlàdé ẹnu mọ́ pọ̀ ẹnu mi kọ́ máa pa mí o ẹnu mọ́ pọ̀ omi mi dà ẹ mú ọ olórí ikú ọmọ. Àbẹ̀bí èmi mọ̀ ni. ẹ̀yin ni kíni ẹ jọ ń torí Ọlọ́run ṣáà ilẹ̀ wà nù wá àgbáyé ni àbẹ́yìn lẹ gbọ́jà lé lórí. èmi Àbẹ̀ní ọ̀rẹ́ ìyá rẹ̀. Àbẹ̀ní ọ̀rẹ́ ìyá mi ẹ jọ ẹni tí ò fún ni lóúnjẹ kò lè pe ni ní wọ́n bíà o ẹni tí ò dẹ̀ daṣọ fún ni kò lè pe ni láǹgún ẹ jọ nítorí ìtọ́lọ́ Ọlọ́run mo fi ń bẹ̀yìn o pọ́n mi lé báyìí òun lẹ̀gbọ́n yẹmi sí tẹ́ ẹ bá fi aṣọ àpọ́nlé yín wọlé aṣọ àbùkù jìnnà sẹ́mi náà o. tí mo sì wí fọ́mọ ètò Àbẹ̀bí pé màámi ẹ má tí ì pè mí ẹ jẹ́ ń ṣàlàyé ọ̀rọ̀ fún ìyá àgbàyà yìí. èmi làgbàyà lẹ́nu ẹ̀. pé ọmọ yìí ò gbé aago rẹ̀ Àbẹ̀bí dákun gbá aago. ọmọ ṣe o ó ṣe ilé adìẹ dẹ̀tọ́ lẹ́nu bó bá ṣe bí àparò yóò ti bá yan alẹ́ lọ ọjọ́ lẹ́yìn tó ọjọ́ la. ẹ má wulẹ̀ ní mo jọ lẹ́ẹ̀nì kankan màámi ló lè máa bẹ̀rù yín o èmi ò lẹ́rù yín bà torí èmi ò mọ ẹjọ́ wẹ́wẹ́ ẹjọ́ owó tó wòrò tẹ́ ẹ̀ sọ nítorí ọ̀sán múrí márùn-ún tẹ́ ẹ fẹ́ rà tẹ́ ẹ bá wá lọ́jà ra ẹ jẹ́ kí n gbé gbá mi kí n máa lọ. ó ṣe o kò burú o bó tiẹ̀ ṣe kìpọ̀n rí mi fún mi ìdá èmi ọ̀rajà mọ́ o ọ̀tà. mo mọ̀ tẹ́lẹ̀ pé ẹnìkan ṣe ẹ lọ́jà ara ẹ fẹ́ tọrọ ọ̀sán mú ni èmi náà sì ṣọ̀fẹ́. bẹ́ẹ̀ ni òkúrọ́. ìyá àgbàyà. Àbẹ̀bí ta ló bá jà. èmi ò bá yàn jà. mo ló bá yàn jà. ìjà àbí tọmọkùnrin tí mo fà jùlọ hàn ó mà ṣe bí ẹni pé òun lè rẹ̀ mí jẹ ni màmí mo bá ní kí n fà jùlọ hàn. ta ni ń bọ́ sọ̀rọ̀ ọmọkùnrin tó bá jà nígbà náà ta ló tún bá ní gbólóhùn asọ. mi ò bẹ́ ní kankan jà. Àbẹ̀bí kò burú tá ń pòwe ìfún ọ tó pé ó ṣàdìyẹ ilé tó dẹ̀ tó ọdẹ ni bó bá ṣàparò náà gbẹ yóò ti bá yan alẹ́ lọ tá ń wí bẹ́ẹ̀ fún. Àbẹ̀bí tí mo bá pé o ṣe jẹ́jẹ́ tèmi mọ̀ yé mi bí mo bá pé o rìn síbì kan tó ọkọ̀ tó rìn síbẹ̀
tara rẹ mò ń wí fún ọ àánú rẹ ní í ṣe mí torí alágẹmọ ti bímọ rẹ̀ tán o àìmọ́jó ó kù sí lọ́wọ́. Báwo ni màámi ṣe wá mọ̀? Ẹ̀rù ìyá ẹ̀ tí wá ń bà mí báyìí o. Orí rẹ̀ burú rẹ̀ bó bẹ́ẹ̀ tún ní ìró aládàánwò ni o. ẹ má dẹ́bi ewédú tèmi ní o ẹjọ́ ni yóò pé o. òní ìlú ràyè mọ́ máa lu tẹ̀ bàjẹ́ lé. Ó yá fi mí lọ́rùn lẹ̀ fi mí lọ́rùn lẹ̀. Ẹ ti ta ọ̀sẹ̀ bí mo bọ̀ sí ẹni ìbọn sí ẹ ìlú tẹ̀ bàjẹ́ orí rẹ̀ fẹ́ burú orí rẹ̀ fẹ́ burú ẹbí mo sọ fún yín gbogbo yín lóun ilé fún kọ̀ọ̀kan mọ́ ẹni ṣe ẹ̀ ń gbá burú ó lọ sí èèyàn ìwọ tó yẹ kó mú kó pò mọ́lẹ̀ ó ní kí ló fàjà wa. Ẹ̀dùn rẹ tó tàdí mẹ́yìn ìyá ló fẹ́ jẹkùn tó bá tó dàkọ̀lá. Ṣé bó náà lè jà ní? Ó yá dìde. Ṣé bó náà lè jà? Ó yá dìde. Ayẹ̀bí kí ló ṣe ń fẹ́ bí Ṣọlá? Ayẹ̀bí. Kò lè jà ọ̀lẹ́. Fẹ́bíṣọlá Fẹ́bíṣọlá yé ọmọ ti pa Fẹ́bíṣọlá. Dídé tẹ̀lé pa. Ìmọ̀ ló sálọ ẹ gbà mí ìmọ̀ ló sálọ yé Fẹ́bíṣọlá 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 yé mo dáná Ayẹ̀bí. Fẹ́bíṣọlá àgbàgbà hàn ní mẹ́fún olóyè ó gbogbo kónkón mọ̀ rẹ̀ báyìí sá. Bí mo bàbá mi ọ̀hún mi là bàbá mi fẹ́ nára ẹ̀dẹ́gbẹ́ àbá. Ó fẹ́ nára ìsọgbà ìmọ̀ràn. Ó ní bá gbogbo tó ń yóò ṣe mọ́ ti àbábọ̀dá kò ní dátì ẹ̀kọ́ mọ́sẹ̀. Ìpè ayé ni kò jẹ́ mọ́ bàwọn jẹ́ tọ̀run. Fẹ́bíṣọlá Fẹ́bíṣọlá. Àgbàbí ìyá kàná o. Bàbá bò ní. Akido Fẹ́bíṣọlá ọmọ yìí nǹkan ò gbọdọ̀ ṣe kò gbọdọ̀ kú ọmọ wájú kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ Fẹ́bíṣọlá ọlọ́yàmbọ́yà ọlọ́rẹ̀ ńbọ́rẹ̀ lójú ọmọ kìnnìkìnnì jọ́ sí lọ́rẹ̀ báwọn náà jà wọ níbọ̀ ó yà wọ́n ní kó bẹ́ẹ̀ làwọn òrùn bọ̀ bẹ́ẹ̀ làwọn òrùn bọ̀. Àgbàbí ìyá kàná o. Ta lọ́dọ̀ wọ eléyìí wò ìkòkò kan ṣoṣo tẹ́lẹ̀gbára mi ṣèdórí ẹ sì mú kòkò náà ẹ sì fọ́ ẹ kán mi lẹ́yìn ọ̀kan àwọn jẹ́ kẹ́ mẹ̀ṣọ́ yọ kẹ́ ẹ tó ṣọba ìjì ọkàn ní kẹsẹ̀ torí ńlá ni mí wọn ìyá jẹ́ kó mi ẹkùn ni mí wọn ìyá rọ̀kà ẹ lẹ́ ò ní ṣerú rẹ̀ mọ́
ẹni tó bá ń bẹ ní kó máa bọ̀ èèyàn tó bá ń bẹ nínú ọ̀nà kó máa bọ̀ èmi awo alẹ́ bí oṣù mọ̀ wíwá awo aságìrì ọ̀ èmi adágìrì adagirigiri rẹ bí ìjà máa ságùn ọ̀ máa jáàgùn máa dọ́ọ̀gùn wò èmi lọ́rin ń jẹ́kì sẹ́bí sọ́wọ́ mọ́ ìtì ìrìn jìnnà àwọn tẹ́ẹ̀jọ̀rìn wọ́n pọ̀ ń bọ̀ lọ́mọ ìgbà bẹ́lẹ́wù bẹ́lẹ́wù. ẹgbà tá ń dalérú Abẹ́bí 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 o Abẹ́bí o Abẹ́bí Abẹ́bí. Abẹ́bí ẹ gbà mí ọmọ ìsìnkú bá mi Abẹ́bí Abẹ́bí. ó tiẹ̀ dá ó dá Abẹ́bí tí mo gbọ́ lẹ́nu yín náà dá ó yẹ wo ní ẹ̀pàdébí wóde káàsì tọ́jú yín ká pàdébí. pípa bíi bó ẹ dákun ṣé ọṣọ náà lẹ́kọ̀ọ́gùn wá jà tó tó yé kí ló ṣe fún yín. èmi tí mo tiẹ̀ ń bá yín rojọ́ ni ẹ wọ́n lẹ́nu ẹgbẹ́ bẹ̀bí wóde. kò ẹ àní ẹ ṣe sùúrù kí ló ṣe kí làbẹ̀bí ṣe ẹ bẹ́ẹ̀ sì wí fẹ́ mi ẹ bá mọ̀ pé mi ìyá rẹ̀ kí ló ṣe. Àbẹ̀bí òun wá dáa ṣé ìwà arábẹ̀bí òun ni. ṣé wà. Àbẹ̀bí òun dáa jẹ́jẹ́ kò sábẹ́bí inú ilé o. kò sí lè kò sí ẹ̀yìn wò ó jẹ́jẹ́ àní ó wí fún mi èmi ni ìyá rẹ̀ kí ló ṣe fún yín gan. Àbẹ̀bí ò ṣàlàyé fún yín Àbẹ̀bí ò sọ fún yín pé òun tuntun gbé ṣe òun dé. ó dà Àbẹ̀bí ti pa Fẹ́bíṣọlá bẹ́ẹ̀ ni. mo dáná. Mo ti dáná wọ́n ti gbé Fẹ́bíṣọlá lọ́dọ̀ Fọ́jọ́bí àdúrà ni ẹ mọ̀ gbà tọmọ òun ò bá fi lè jí ibi tó bẹ̀bí ràn lọ òun náà ń lọ bẹ̀. ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọlọ́wọ́ jì ó jí ayé Fẹ́bí yóò jí ayé yóò jí ayé èyí yóò fò tó bí mo sí. ọmọ dárò o ọmọ dárò Abẹ́bí mọ̀ gbọ́dọ̀ pa ayọ̀pọ̀ kí ni wọ́n ń ṣe báyìí ọ̀rọ̀ mi mọ̀ yá o. mo mọ̀ dáràn báyìí o. ọ̀rọ̀ nìkan kan ọ̀rọ̀ bá bá ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni lẹ́yìn ká fún fàdúrà k'Ẹlẹ́dùmarè ó ṣàánú wa torí àmọ́ tí ó tẹ̀yìn rẹ̀ tàbí tí ó tìdí rẹ̀ jáde bá ti sọ fún un. ẹ dákun torí kò yé mi mọ́ báyìí kí lẹ rò pé mo lè ṣe tí alágbálúgbò mi yóò fi ní gbé mi lọ. ẹ dákun irú ìbéèrè wo ni ìyá yìí dákun dúró náà ṣé kìí ṣe gbogbo wa la mọ ibi tí obì ń bá bímọ ká tó gbé kọ̀yìn sí náà ni ṣọ́gbó tọrọ ọjọ́ kọ́kọ́ lọ rè wábi farapamọ́ sí nínú ìgbẹ́ lónìí kó o tètè lọ rè wábi sápamọ́ sí lónìí báyìí ká má dáná sun ọmọ ní lójú má bá wá mọ́ta aráàárọ̀ àmọ́ tó bá kankan. ìbá àti ẹ̀jẹ̀ gbẹ̀ kò mọ ilé ó jẹ́ gbẹ̀ ló wò rí lè. Elédùà ó mọ̀ yí ọ báyìí o ọ̀rọ̀ mi mọ̀ yí ọ. lọ́ba ẹ sọ títí ó lẹ́nu àgbáyé o. àjẹlé ọmọ sí ọ̀sán lóyìnbó ilé mi lọ sùn yín pọ̀ wálé. àfìgbà tó ṣì wá kú láì dẹ̀ kí ṣàfihàn. ojú mi ń tọ́ mi gbẹ Abẹ́bí. ó bàbá. ìyá rẹ ló ṣe ọba ẹ̀kọ́ tó ń ti ọ̀ta lọ́wọ́ gẹjọ kí ló bá ṣe fún. ọmọ ìmọ̀ ti gbàgbé bó ṣe bímọ láìpẹ́ méjì ọmọ ìwà ọmọ ẹni a máa burú ká lè fẹ́ kùn pa. ṣé ọmọ ọlọ́gùn náà kan ṣe àwọn ènìyàn létí omi ni
bí wọn bá ronú kọ gbọ́ngbọ́n pé kọ́ ọmọ gbàdúrà mi kọ́. ìyá rẹ ló ṣe ọ báyìí. ọmọbìnrin ọmọ ọ̀rọ̀ burúkú lẹ́nu mi o. kí ló jẹ báyìí. mi ò lè jẹun báyìí. o ti pa ń lọ́mọ o ti sọmọ mi léṣe. ọ̀dà ọ̀yà wà lọ sùn sùn yàrá kan lọ. ṣé èèyàn lọ́mọ yìí o èèyàn ọ̀dà ẹbí ẹbí mi rẹ̀ ó dira. wọlé $10. wọ́n ronú kankan wọ́n ní wọ́n sọ fún ọpẹ́ ọjà ọmọ kíkẹ́ àlọ́ fẹsẹ̀ lọ́wọ́ àdọ́ yóò sì máa dọ́ mi wọ́n rà ṣe sí etí ikún gbọ́ tó fi di yọ gbọ́ lẹ́nu tó fi sí ọ báyìí láì jáde bọ́ bá tiẹ̀ jí nǹkan rẹ̀ nǹkan bọ́ sókè kẹ́lẹ́ sún wọ́n tún wọ́n sọ fún ọ sọ gbọ́ àìwá àmọ́ ọ̀pọ̀ bá dòwò tó ìbá ń pọ̀ wọ́n sì kíní kan ọ̀nà dáná ìjẹ́ tó bá wọ̀ wọ́n tó lè jẹ́ ìbọn àkó wà bẹ̀ olùkọ́ wà ọ̀bẹ̀ wà ó ti gbọ́. ẹ ṣeun bàbá ẹ ṣeun. sí ọmọ wòrán lọ́jà kọ́ mọ́ bá ẹrúkẹ́rú àbílálá lẹ́nu kó má jẹ bí ọ̀rọ̀ má yọ ṣẹ̀ṣẹ̀ ó ti gbọ́ dáadáa yá ó ti gbọ́ mọ́ ọ̀rọ̀ kan. ọmọ rẹ̀ lásùn kó tilẹ̀kùn. sọ́dọ̀ òun asókè ẹ̀lẹ́ màá náà yìí. Ṣé abiyamọ ló sì máa gbéra rẹ báyìí abiyagba ẹni tó bí lógún tó bí lọ́gbọ̀n kò taari ọmọ ta ìwọ ọ̀tọ̀ wájú ọlọ́mọ kan tuntun ló ń sọ ọmọ náà dáradára. Ṣé yẹ o. ọmọ èwo mo taari ìta. ọmọ èwo ni wọ́n wá dé. ẹ̀gbọ́n mi ṣe rábẹ̀bí. ẹgbẹ́ ọ̀rọ̀ òun ló wá ń bí mi tí ẹ̀dùn náà nígbà tó lè jáde lọ́gàn ọjọ́ òru tó bá lọ bọ́ sọ́wọ́ gbọ́mọgbọ́mọ kí lọ́wọ́ wí. bó bá tiẹ̀ jọ̀wọ́ àwọn gbọ́mọgbọ́mọ ló bọ́ sí tí wọ́n jí gbé sí ìbá sì sàn dọ̀ràn tó dá sí i lọ́rùn láàrin ìlú rẹ̀. irú ọ̀ràn wo ló dá tó tó bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi ọmọ ọlọ́mọ ńlá bèbí mọ̀ lù bá ń rọ̀lẹ́ àná. ẹ wo fẹ́rẹ̀ kojú ó tó mọ̀ mo ti jú kó ń lù torí tí mo ò bá ṣe bẹ́ẹ̀ sá kó ń lù ni tí wọ́n bá ibà mi lé oko owó fi sọ ń pa. Àbẹ̀bí ló ọlọ́mọ pa. Ní Àbẹ̀bí tí ń sùn lọ́wọ́ náà yàrá. Bẹ́ẹ̀ mo sọ fún ọ. Ọ̀dọ̀ yín ní àyìn ló sá wá. Ń bọ̀ ní ìbá sá lọ. Ibẹ̀ lọ́dọ̀ yín ní àyìn. Àbẹ̀bí bẹ ní ẹ̀ṣọ́ Àbẹ̀bí. ẹ̀ṣọ́ ń bẹ̀ ẹ̀ṣọ́. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ. ọmọ Àbẹ̀bí. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ má jẹ̀rú ọ̀sọ́ mọ́ lọ́wọ́ rẹ mọ́. ẹ dákun. Wádà. Ẹ̀gbọ́n mi. Bẹ́bẹ́ pé ní Lábẹ̀bí súnmọ́jú ni. Ṣé wàá náà tán àmì jẹ́ ni? Wádà. Ó sì dé lóògùn àná. Mo ti ẹ̀dùn bẹ̀rẹ̀ pé kí ni ó jẹ́ olóhùn ọ̀jẹ̀. Má ní kó wá tún.
lọ́mọ yìí. Kínú. Kínú. Kí ló ṣẹlẹ̀? Mo ti jẹ gbèsè o. Kí ló ṣẹlẹ̀? Gbèsè bí. Owó mo kọ́ yìí. Gbèsè bí bó. Owó kòkó. Owó. Owó kòkó. Owó. Ẹni sùúrù ẹni sùúrù o. Ẹgbọ́n ẹ dákun ẹ dákun ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. Ẹgbọ́n mi ò mọ̀ sí bá ẹ dákun ẹ dákun ẹ dákun. Owó bí owó kòkó. Owó ẹ dákun ká ní bẹ́ẹ̀ tó ṣe é lọ́wọ́ o. Àárí ẹ dákun ẹ̀gbọ́n mi èmi wò sí yéké ẹ̀gbọ́n mi. Mo dáràn ẹ dákun ta ní bẹ́ẹ̀nbẹ́ o ẹ gbà mí o ẹ̀gbọ́n mi o ẹ̀gbọ́n mi ikú mo dáràn o. Ìfúnra ṣóhun sí lóògùn àgbà torí ó nílé ó fúnra ó lè ní kó lọ pàǹṣà ò fúnra. Ìyá yín ló wà lọ́kàn rẹ̀ sì balẹ̀ ìwà àtọmọ rẹ̀ ládùúgbò ọ̀ràn tẹ́ ẹ ti dá wàhálà tẹ́ ẹ ti dá sílẹ̀ kó wá jókòó ṣé àyìn mo sì rí báyìí orí báwọn ológòdò mi ti ń mọ kó mú kì í mọ̀ sí epo òun eré kòdò mi ó lè tú ológòdò mi ń sà. odò rẹ wọn lè tú kí ilé dúró ṣé wọ́n rí ibi tí àfàpótí rọrí kan ti gbádùn òun rí ṣé wọ́n rí ibi tí àfọwọ́fọnà kan ti ń bá wọn dúró rojọ́. Òríwò yóò dá kó o tètè wọnú àbáyọ kó tó pẹ́. Torí tí kì bá dá ẹ̀yọ́ fò. Abebi, it does no need to thank me. Ẹ wo orúkọ tèmi ò ṣe Abebi. Abebi. Forget that one. Abebi, get me new for my language. It's a beautiful snake. Abebi, see, you does not need to thank me. What I'm after is progress. I want everybody's progressing. I concentrate. I'm happy you're happy. See, I'm working for these finishing touches I gave to your house. Most of them are parallel. Only ever say to do that so. Ẹ mọ̀ nǹkan. Gbogbo nǹkan tẹ́ sọ ohun ló yé mi. Ṣùgbọ́n ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ara wa náà. You're welcome. Mo really appreciate ẹ ṣé gan. You're welcome. See, I am expecting some furnitures from Taiwan. I don't want to do the one from Malaysia. It is Taiwan that is making the transfer to Malaysia. I import directly from Taiwan. Tó bá ti ire. Tó bá fi lè rí. Ṣé kí wọ́n máa bling báyìí tó bá tó lọ sí wọ́n máa shine. Wọ́n máa glitter. So wọ́n máa import ẹ̀ máa dé give and take container to land container land 2 weeks time. Everything is settled. Kò sí problem. Ṣé mi ṣáà jẹ lówó kankan?
You're not part of them. You does not owe. Mama, what do you want, Jimmy? Only boy, come up with Abbas. Oh, Jimmy, to what do you Abbas basically? Oh, Abbas can hold the jet. Yes, I'm here. Ó dà nípa ìlú mi tẹ́ béèrè lẹ́ẹ̀kan pé níbo ni mo ti wá. Very important. Èmi lọ́mọ Dọ̀fin Ìpè Ọjà. Ọjọ́ tẹ́ pé bá jà ní Dọ̀fin tẹ́rù tọmọ ló máa kó wọlé bàbá tó bí mi lọ́mọ. Àbẹ̀bí kan, ayédèrè kan. I like that part. It's like Abebe one. No, I'm not Abebe. Àbẹ̀bí kan, Abebe. ayédèrè kan. Everything important. See, so the reason I tell you is that I am this kind of a person that I like tradition. I like unity. You say we are one. It does not matter where you are from. All of us are one. You see, I'm not part of those people that support there's what they call that thing, You're too intelligent. Anyways, more understand. It's all those things you count. When we started this conversation, woman like number one, you know. Be ayedere one. Chuku chinere one. Awati man loriki. Ẹ̀yin ma Hausa ba ile ke loriki. You say what? Mo ní ẹ̀yin Hausa loriki. See, if not that you are my customer, I'll tell you get away there you. I would have called you. Really? Yes. How can you call me Hausa? I'm a full-blooded Igbo man. Also, this is not a costume. It is not a makeup. I am a tattooed chief. See, if not for us and business, I'm supposed to be wearing that cap. This is a one of Agbo Wuche village in Anambra. Ó ti yé mi. Àti Igbo, àti Yoruba, àti Hausa. Ìkan náà ni wá. I even like your dress. You dress moderately, unlike all those things that open everything. You see everything like that. Thank you very much. Ṣẹ̀rí nílẹ̀ Yorùbá. Wọ́n máa ń kọ́ wa ní àṣà àti ṣe Yorùbá tá a fi ń tayé ṣe. Asha. Yeah. Sound like a musician. Mo mean pé we have culture. The culture. That's where I'm going. Yes. See, in my village, if you give back to firstborn, you will buy 3 lizards. Leo. Ayele Ọlọ́run. Ọ̀sáwá síbòjì. Àjẹ́lé Ọláké. Ọ̀sáwá sóko. Ṣòro pé bí kan wà tójú ẹlẹ́yìn ètò ni. Mo ń bí ọ ní dá mi lóhùn. Ṣé bí wọ́n wí fún ọmọ ní ọmọ tẹ̀sán. Wọ́n sọ fún ọpá wo erin ni. Ó kọ́ ọ gbọ́. Ṣé bọ́ láyà rẹ̀ ló ṣe tẹ́rí sí. Àṣé gbogbo fùlẹ́ńgẹ́ àkàrà rẹ̀ kò jórí iná lọ. Ibo ló tún fẹ́ sá lọ báyìí. Mo ń bí ọ ní. Àgbàlá ni àwàdàkọ àgbàlá ni ó.
Akwalani awadako, akwalani. We no be baba sala. Elebi wawaru na ishola. Oni lomi lologodo gbin. We no be mando to mando pepe. Jaiye you no shake. Ariwo kan ni music. Ẹni balẹ̀ jókòó mama mi kan. Ìlú wa ò lé. Àlùjọ wa ò lé. Ó yá ẹ bá wa jó. Akwalani awadako, awadania. Akwalani awadako, akwalania. We no be baba sala. Elebi wawaru na ishola. Oni lumi lologodu gbin. We no be mọ́tò tó máa ń dún pepe. Jaiye you no shake. Ariwo kọ́ ni music. Ẹni balẹ̀ jókòó mama mi kan. Ìlú wa ò lé. Àlùjọ wa ò lé. Ó yá ẹ bá wa jó. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́ òwe. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́ òwe. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́ òwe. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́. Ìyá Àbẹ̀bí ẹ kú oríire. Ìyá Àbẹ̀bí ẹ kú oríire. Ọ̀rẹ́ ìwà lóye ẹ kú oríire. Ọ̀rẹ́ alábẹ́ni ẹ kú oríire. Ọ̀rẹ́ alábẹ́ni ẹ kú oríire. Ìyá Àbẹ̀bí ẹ kú oríire. Ire wa á dalẹ̀. Ẹni bá fẹ́rẹ̀ kó bò ní ire yọ. Ẹni fẹ́rẹ̀ kó yọ fún Ìyá Àbẹ̀bí. Ìyá Àbẹ̀bí yẹ kú oríire. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́ òwe. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́ òwe. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́. Ìyá Àbẹ̀bí ẹ kú oríire. Ìyá Àbẹ̀bí ẹ kú oríire. Ọ̀rẹ́ ìwà lóye ẹ kú oríire. Ọ̀rẹ́ alábẹ́ni ẹ kú oríire. Ọ̀rẹ́ alábẹ́ni ẹ kú oríire. Ọ̀rẹ́ ìwà lóye ẹ kú oríire. Ire wa á dalẹ̀. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́ òwe. Àbẹ̀bí lọmọ wa ń jẹ́. Ìyá Àbẹ̀bí ẹ kú oríire. Ìyá Àbẹ̀bí ẹ kú oríire. Ọ̀rẹ́ ìwà lóye ẹ kú oríire. Ọ̀rẹ́ alábẹ́ni ẹ kú oríire. Ire wa á dalẹ̀. Ẹni bá fẹ́rẹ̀ kó bò ní ire yọ. Ẹni fẹ́rẹ̀ kó yọ fún Ìyá Àbẹ̀bí. Ẹni bá fẹ́rẹ̀ kó bò ní ire yọ. Ẹni fẹ́rẹ̀ kó yọ fún Ìyá Àbẹ̀bí. Olúwa ló fún wa lẹ́bùn orin dáńkọ̀ bára yé. Olúwa ló fún wa lẹ́bùn orin dáńkọ̀ bára yé. Ọmọ ìyá lẹ́bù lọ́sàn gangan. Bó bá tiẹ̀ wá jẹ́rú ọjọ́ mi ni. Mọ̀ rárá. Súnmọ́ wájú díẹ̀ sí mi. Ó mọ̀ gbọ́ báyìí. Gbọ́ báyìí. Èmi náà ti ń gbọ́. Wọ́n lè ti ń gbọ́ òórùn wọn. Ń bẹ láàrin. Àárín ni. Àárín ni. Bọ́jọ́ bá lajú, afárá ayé. Bẹ́ẹ̀ni. Bọ́ọ̀rùn bá hàn, afárá hanlẹ̀. Bẹ́ẹ̀bù bára. Tọmọ jẹ́jà gbà ní ríṣu tuntun. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin wọ́n lè wà ní atẹ́gùn. Ẹ̀yin wọ́n lè wà ní afẹ́fẹ́. Ẹ̀yin dà. Ẹ̀yin ni. Ìkọjá yòówó orí kẹ̀kẹ́. Kí ló sọnù lọ́wọ́ yín tẹ̀ ń wá kí o nírú ọjọ́ òní? Ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. Lẹ́nu ni. Àwọn àbíkú ọmọ tí gbọ́dọ̀ lẹ́kún. Àbíkú ọmọ tí mú ìyàpá ìdàìdà. Fọ́nrán ṣẹ́ ẹ̀mí ti fọkàn pọ̀pọ̀pẹ́ kò tún gbáyé dúró. Irọ́ ni ẹgbẹ́ ni yín sàn. Ikú kan ò ní palẹ̀ torí pẹ́lẹ̀ ní ọ̀tẹ̀. Ògbólógbò jàjẹ́ kan ò ní burú títí kó mú mi ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni mo wí fún yín, bíjì bá jà yìí dàtọ̀ ya sọ̀tọ̀ yìí. Èèwọ̀ Àbẹ̀bí
ti dàgbà yẹ̀kúyẹ̀kú orí igbá bíbẹ́ ìbá wú àgbà yẹ̀kẹ̀tẹ̀ kan ò lè ṣe kalẹ̀ ó dín fọ́fọ́ lọ́mọ àwáyé kú wọn ní orúbọ ọkú ó ti rúbọ ọkú ikú kan ò ní pa ẹgbẹ̀rún ọdún náà ní òkè tiẹ̀ ń bẹ láì kú dẹ́dẹ́. ẹ wo kí tó kú ilé ẹ̀rù bí èlùbọ́ ẹ fọ́dọ̀ ọ̀nù bí ẹgbẹ́ ẹ fọ́dọ̀. àbí àwọn ọmọ yìí ni àbí àwọn kíní burúkú ọmọ mú kéke. ṣé wọ́n máa ń jáde lọ́sàn-án àwọn kíní. ó ti dà àwọn náà tí wọ́n ti fi irú bá ṣe jẹ́nu àwọn àbá tí a náà wà túnra mú tọ́lọ́dọ̀ ń bá rè rí ọ̀yà. lówó kárí òdàgẹ́ ní káwọn ọkọ̀ fi lọ́la kárí òdàgẹ́ ní olúwa ló mọ̀ wá olúwa ló mọ̀ wá lẹ́mọ̀ orí láwọn ọkọ̀ wára yé. ẹ jọjọ ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ kí lọ́mọ ń jẹ́ o àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ ẹ jọjọ ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ẹ jọjọ ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ kí lọ́mọ ń jẹ́ o àbẹ̀bí lọ́mọ wá ẹ jọjọ ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ kí lọ́mọ ń jẹ́ ìyá àbẹ̀bí yẹ kú oríire ọ̀rẹ́ ìwà lóye yẹ kú oríire ayédèrè làwọn alágbé ń jẹrẹ o kí lọ́mọ wá kí lọ́mọ ń jẹ́ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ ẹ jọjọ ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ ẹ jọjọ ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ òye àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́. àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ òye àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́. ìyá àbẹ̀bí ẹ kú oríire ìyá àbẹ̀bí ẹ kú oríire ọ̀rẹ́ ìwà lóye ẹ kú oríire ọ̀rẹ́ alábẹ́ní ẹ kú oríire ọ̀rẹ́ àbẹ̀ní ẹ kú oríire ọ̀rẹ́ ìwà lóye ẹ kú oríire ire wà dalẹ̀ ẹni fẹ́rẹ̀ kó bó ní ire yọ ẹni fẹ́rẹ̀ kó yọ fún ìyá àbẹ̀bí ẹni fẹ́rẹ̀ kó bó ní ire yọ ẹni fẹ́rẹ̀ kó yọ fún ìyá àbẹ̀bí. ẹmújó ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ ẹmújó ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ ẹmújó ọlọ́mọ àbẹ̀bí lọ́mọ ìyá àbẹ̀bí ọ̀rẹ́ ìwà lóye àbẹ̀bí lọ́mọ wá ń jẹ́ kí lọ́mọ ń jẹ́ àbẹ̀bí lọ́mọ ọ̀rẹ́ ìwà lóye. àwa ò lè gbà ọ́ ṣé ládùúrú gbogbo ń tá a ṣe fún ọ ṣáwa ló yẹ kó o dá lóró abó o ti gbàgbé ni ó ti gbàgbé pa á ti di òpó tí mú lérò á ti di àrò mẹ́ta tí ò gbọ́dọ̀ dọ̀bẹ̀ ni. ẹ̀yin èèyàn mi ẹ wò mí kó lè wù mí kí n ṣe tẹ́ ní mọ́ ṣe kó lè wù mí kọ́mọ mi ó pààyàn bí mo bá tiẹ̀ wá gbàgbé gbogbo nǹkan ṣé mo wá lè gbàgbé bí mo ṣe bí àbẹ̀bí ni. onírú àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ ọgbọ́n tó o sì ń wò kò dígí àfikárógùn tí ó bẹ ìdíjọ́ méje rìn tó mú ọ̀rẹ́ kalẹ̀ ó rì náà kàn gbà á sùn ó rì náà ọjọ́ méje rìn ni o ọjọ́ méje rìn ni o gbọ́dọ̀ kọjá ó ti ró tó. àìkíyèsára lè mú ìṣèwà o bí tó bá sì balẹ̀ kò ṣeé fi sẹ́nu mọ́ o orí mi má jẹ́ ṣiṣẹ́ orí mi má jẹ́ ṣèwà o bàtà mi ò ní wà ẹni àgbà o. Àgbà ò sí ní tán lórílẹ̀ yìí.
àṣé kò sí ọjọ́ tá a dá tí ì pé. Ìgbà yìí lọ́lá. Ṣé o ti kọ́ tán? Bẹ́ẹ̀ni. Wọ́n sì kọ́ ó pé pérépé. Bẹ́ẹ̀ni. Kárí ọkọ. Ìwọ náà rọ ọmọ ránṣẹ́ wọn. Kí ló ṣẹlẹ̀ gangan? Fóònù yìí ti ń ring lọ́wọ́ mi láti nǹkan. Ṣé kí n gbé? Ṣé kí n gbé? Hello? I am calling you since when? Hello? Who's speaking? Yeah, text me the address of the hotel. Now, I'll my way. Ẹ jẹ́ kí n bá yín send ẹ jẹ́ kí n bá yín send address aunty Jamila ẹ jẹ́ kí n bá yín send ẹ jẹ́ kí n bá yín send ẹ okay ṣé máa lè unlock phone yìí báyìí kí n lè send address báwo ló ń ṣe yín aunty Jamila kí ló ṣẹlẹ̀ Kí ló wá pè á? Open the door. Take it easy. Kí ló ṣe á? Hey, take it easy. Let me pack it inside. Sorry, I'm telling her now. Can't you see? Yeah, I cannot touch her anyhow. Push her inside. Thank you, huh? Yes, sir. Do I need to sign anything? No, sir. I can leave? Yes. Here. Ọmọ ayé tàdé ayé pé. How does she call the name of your village? Lucia. Sorry. What is that name? Ayétàdé, what's the name of the village? You know what, yeah? Let me use Google Map. Yeah. The road to your village is not good though. Yeah. Wow! 3 hours! Please be fine. And you somebody in your village. You are people who will take care of you. Huh? It is not easy everywhere. Sorry, just pretend you'll be fine. Naturally, I does not speed more than I'm up to this. It's because of you. Sorry, nah. Yeah, I'm a majesty. It's more like an ambulance. It's an ambulance. Hey, is that bad? Are you okay? Hey, Tine. I'm supposed to present from here. Sorry. Fine. Torí alágẹmọ ọmọ tí bímọ rẹ̀ o ọjọ́ mọ̀ kò sọ́wọ́ ọmọ rẹ̀ o a kì í gbé kọ́mọ kékeré mọ́mọ́ dẹ́tẹ̀ o ṣùgbọ́n bó bá ti lè dánú igbó gbé o ìwọ ọmọ mi ò gbọ́rọ̀ mi o mọ́mọ́ gbé ẹnu àgbà ń rùn o. Ìwọ ọmọ mi ò gbọ́ tèmi o jọ̀wọ́ mọ́mọ́ gbójú sókè kó wá gbà o mo ń pariwo ọmọ mi mo ní mo ń pariwo
Àbẹ̀bí ọmọ mi, pẹ̀lú ìbànújẹ́ ọkàn àti ìnira ni mo fi kọ ìwé yìí sílẹ̀ fún ọ. Ológun ń bógun, ọlọ́gbọ̀n ń bọ́gbọ̀n, gbogbo eré àti ṣàbíamọ tèmi pátá pàbó ló já sí. Mo tún farúgbó ara lóyún ẹ. Ọjọ́ má ní gbàgbé lọ́jọ́ tó fẹ́ wá sáyé. Gbogbo bí mo ṣe ń gbin kó o lè wá sáyé irọ́ ni. Ọjọ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo fi rọbí rẹ. Ìyá àbíyè gbìyànjú títí ó kù díẹ̀ kí nǹkan bọ́ sórí kó o tó wá sáyé. Torí ẹ̀ mo ṣe sọ ọ́ ní Àbẹ̀bí kí n lè máa rántí ní gbogbo ìgbà. Eré kó o lè bá mi kalẹ̀ ni mo sá dé ọ̀dọ̀ àwọn òpó méjì tí wọ́n láwọn ò fi mí ṣe ìkẹta òpó wọn tá a fi di òpó 3. Àwọn ni wọ́n kì mí láyà tí wọ́n ní kí n filé pọtí, kí n fọ̀nà rókà, kí n tún fagbada díran. Àwa òpó 3 la di ara wa papọ̀ torí mi ò gbọ́dọ̀ gbàgbé olóore mi. Òpó 3 tó túká ló fa ikú gbóná fún òpó àkọ́kọ́. Ọ̀rẹ́ mi kú ikú gbóná nítorí ìwà ìgbọràn tiẹ̀. Bí eré bí àwàdà lòpó kejì náà rèwàlẹ̀ àṣà. Gbogbo wa torí kó lè gbáyé aṣọ ẹ̀mí tiwa pọ̀. Ó tú ọkùn kan ṣoṣo tó so ẹ̀mí wa pọ̀. Òpó 3 kì í ṣe ìka, bẹ́ẹ̀ ni wọn kì í déédéé bínú. Ọ̀dàlẹ̀ ni wọn ò fẹ́. Torí ọ̀tá Ọlọ́run lẹni bá ṣe àdéhùn tí òun ṣe. Àbẹ̀bí, mo nífẹ̀ẹ́ rẹ bí abiyamọ, ṣùgbọ́n àkọsílẹ̀ ṣàgbà. Àmì wa kò báyìí. Kò pẹ́ tọ́kọ lẹ́tà yẹn tó jáde láyé. Mami ti kú. Bia, little girl, thank you very much. Thank you. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ, ó ṣe gan, ó ṣe gidi gan. Thank you. You may leave. Àbẹ̀bí. Sorry, tí ó ti tán. Because I've tried on your life. Sorry, where I come from, Anambra, we does not betray, but ó ti di betrayer. Tell me, yeah. So my phone any kokoro moto, you marry anybody to my life, I see anywhere. Because I am going back to Lagos. Don't beg me. I cannot walk. I'm going back to Lagos. So I only want anybody to live life moto. Kí jọ fún kíni káyé mi kó bàjẹ́ bí tíá. You want my house to spoil like your own? Now take this car from me, Jaiye. Take this key from me. Wọ́n bá ẹ sọ títí ó gbọ́. Ọlọ́run bá ẹ sọ títí ó lẹ́nu àgbárùn ó. Àfìgbà tó gùn gìrì kọjá ìwé. Àfìgbà tó ṣìwàwò. Láì dẹ̀ kí ṣàfiṣe. Kí ló ń jó ẹ lọ tó lè fi jólẹ̀? Kí ló ń ṣe ẹ́ tí ó ṣe nìkan rí? Ìpá ń lé ọmọ àbẹ́bẹ́lúbẹ́ o, àfìgbà tó fa ìmọ̀ bá nǹkan jẹ́. Ìpá ń lé ọmọ yè àbẹ́bẹ́lúbẹ́, àfìgbà tó fa ìmọ̀ bá nǹkan jẹ́.
gbàgbọ́